ọba mi òkè ló ní rírí ṣe lọ́dọ̀, ọba mi òkè ló ní gbogbo lọ́dọ̀, ọba mi òkè ló mọ tẹ́nìkan ò sì mọ̀. Kábíyèsí Elédùmarè. Ẹ wò ó, ìyàwó Káyọ̀dé ó ti pe nọ́mbà náà, ó ti fẹ́ gbọ́ rẹ̀ nọ́mbà. Ó ní fóònù ọkọ òun ò lọ, òun sì lálàá burúkú kọ̀pọ̀kọ̀ òun rébọ́ látòrí dẹ́kìn. Ẹ jọ̀ọ́, ó ní a ti pe nọ́mbà, wọ́n sọ pé àjà níbẹ̀, àmọ́ ẹni náà ò píìkì kọ́ọ̀lù mọ́. Ó ní pé ibi tó ń wà yìí POS lòun ṣe ń bì, orúkọ tẹ̀sí dá ìhun ò mọ orúkọ yìí. Ẹ jọ̀ọ́ torí Elédùmarè, bóyá kẹ́ ẹ pẹ̀lú míì, ẹ má pe nọ́mbà ìmọ̀, Ọlọ́run ò ní dààmú yín o, ẹ ti ń dààmú mi o. Ìyàwó wa ní ó dáa, ṣe bá jà ni, ẹ jẹ́ àwọn mọ́tò kí n máa làjà ẹ̀gbọ́n rẹ̀ ní Àtàbẹ́òkúta lọ sájà sórí rẹ̀ pé kò sí nǹkan tí ó ṣe Káyọ̀dé, kí ni pọ́blẹ́mù ẹ ná? Wọ́n bá dà lẹ́kùn, ara rẹ̀ ò balẹ̀. Ijọ́ kejì Káyọ̀dé ò tún dé, ìyá rẹ̀ bá lọ síbẹ̀, ó lọ dúró tì, ó ní má wọ̀ọ́rì Káyọ̀dé á dé. Àmọ́ ṣe mọ̀ pé tó ti ń gbénu yàrá méjì mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀ tó wà wà nù yàrá kan, ara ìyá yìí ò gbá bá ní já máa lọ sílé wa. Tí Káyọ̀dé bá sì dé, á ṣe kí ni, ó mọ̀ padà bọ̀. Ó bá lóhun ò lọ o, mi ò lọ o, mi ò lọ. Káyọ̀dé sọ pé kí má délé, Káyọ̀dé ní kó má délé wa mọ́ bíi ti báwo. Kí ló ṣẹlẹ̀ tí Káyọ̀dé fi ní kó má délé wa mọ́? Irú ọ̀rọ̀ wo leléyìí? Ìyàbá ni ó dáa, ó bá lò ó lọ, màá máa yọjú wú ẹ̀. Nígbà tó di ọjọ́ kẹrin ni nọ́mbà Káyọ̀dé bá lọ, ó bá ríngì, ó ríngì, ó yẹ kí wọ́n gbé, wọn ò gbé, ó yẹ kí wọ́n gbé, ẹni náà ò gbé kọ́ọ̀lù. Ẹ gbà mí, nọ́mbà Káyọ̀dé ti lọ, kò tún gbé e. Àǹtí Ṣeun tó bá tún pe àwọn ẹ̀gbọ́n ẹ̀ pé nọ́mbà Káyọ̀dé ti lọ o, wọn ò gbé kọ́ọ̀lù yìí o, nọ́mbà Káyọ̀dé lọ, wọn ò gbé. Kí ló wá lè ṣẹlẹ̀? Nígbà tó pẹ́ díẹ̀, nọ́mbà náà tó kú kò lọ mọ́, àbí wọ́n kidnap ẹ̀ ni, àbí wọ́n jí gbé ni. Wọ́n lọ sí police station, wọ́n report, wọ́n lọ sájà police station, wọ́n wá bẹ̀ láti Àbẹ́òkúta, wọ́n report, wọ́n fún wọn ní nọ́mbà èèyàn tí wọ́n pè, tí Káyọ̀dé ti fi pè rí láti ibi iṣẹ́. Wọ́n trace ẹni yẹn lọ, wọ́n get ibẹ̀. Ẹ jọ̀ọ́, nọ́mbà yìí ti pè nọ́mbà yìí nígbà báyìí, ṣé ẹ mọ arákùnrin yìí? Ó fi fọ́tò hàn, àwọn lòun mọ̀, ara àwọn bíríkìlà tó máa wá ń ṣiṣẹ́ bíbá yìí ni, tó kú bọ lórúkọ ẹ, ọmọ ara ẹ ti ẹ̀ balẹ̀ dáadáa, ó wà ń bì. Bíríkìlà ti jẹ́, wọ́n pé ìyàwó wọn sọ fún un, ó lọ́kọ òun ò ṣe bíríkìlà, òun bọ̀ wá bá wọn bẹ̀yẹ̀, òun bọ̀ wá bá wọn lájà. Gbogbo bí wọ́n yẹ sọ fún kó dúró tó kò dáhùn o, láti Àbẹ́òkúta ló ti wọ mọ́tò wá, ó wá bá wọn ní police station Àjà, wọ́n sọ bẹ̀ fún, ó lọ síbẹ̀, ó ní ibi wá ló wà bó ló ti ń ṣiṣẹ́ ní àwọn sáà mọ̀ pé láti inú sáìtì lọ́hùn yẹn wọ́n ti máa ń wá sí bíbá yìí. Ọjọ́ náà lọ́hùn ó sì ń complain pé ìyàwó òun fẹ́ bá sọ̀rọ̀ ni òun wá sọ pé ok, ó ní ìyàwó òun wà nú oyún, ó ní òótọ́ ni òun wà nú oyún, bọ̀ bíríkìlà Káyọ̀dé bíríkìlà, ok, gbogbo ẹ̀jú gbogbo ẹ̀ lọ, ibi wá ló wà báyìí. Àwọn ọmọ tó ti ń ṣiṣẹ́, ọ̀pọ̀ bíríkìlà pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́, tó bá ti wà nínú lọ́hùn yẹn bí wọ́n fẹ́ ṣe anything, ọmọ sọ́dọ̀ àwọn tó máa wá ṣe, àwọn ò lè sọ pé báyìí àbí báyìí ló ti ń ṣiṣẹ́. Ok, kò sí wàhálà, ẹ jẹ́ kó máa wá bíríkìlà káàkiri. Bíríkìlà káàkiri bíi ti báwo? Ibẹ̀ sì jẹ́ ẹ̀ lè gẹ̀ẹ́tì bẹ àwọn sáìtì pọ̀ nínú Àjà yìí. Àǹtí Ṣeun wọ́n ní bí ìyàwó rẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ìyàwó rẹ̀ kí orí títì nìyẹn. Gbọ̀tò sáàyà tó pẹ́ díẹ̀, wọ́n gẹ̀ẹ́tì sáìtì kan, ó fi fọ́tò ìyọkọ ẹ̀ hàn pé ẹ jọ̀ọ́ ṣe bá mi rárákùnrin. Wọ́n ní arákùnrin tó ṣubú yẹn ni, ó ní mo sọ bẹ́ẹ̀ pé mo ní kó ṣubú, ó ti ṣubú bolówó ní madame ẹni sùn, ó bá ti dákú. Ó dákú, ó gbò náà, ó di hospital. Ìjọ́ kejì ó ní kọjọ́ kó máa lọ, ó ní ò lè dìde báyìí, látàná ló ti dákú tó ti ń jí ẹjẹ tó wà òkè. Kí ló ṣẹlẹ̀? Ní sùúrù, àwọn ti rọ́kọ ẹbí tó lọ, ó ṣubú ni ó fẹsẹ̀ kàn,
ó sì ti ń wà òkè èèyàn ṣubú fẹsẹ̀ kan ẹ ló ti ń wà òkè ṣé o kọ́ bó sọ pé mo lálàá ipò orí dẹ́kì oṣù látòrí dẹ́kì ẹni mo ti máa ń ṣe kíní jù ẹ ṣáà jẹ́ kí n rí ló bá lọ ó ní ẹ ṣáà jẹ́ kí n rí ọkọ mi ló bá lọ wọ́n ṣáà mú lọ síbi tọ́kọ ẹ̀ wá gbà tó rí Káyọ̀dé bíríkìlà ló wá ń ṣe bíríkìlà ló ń ṣe Káyọ̀dé ní ìgbà tó fẹ́ máa rọ́ọ̀bù mi ó fẹ́ máa fọwọ́ rọ́ọ̀bù mi ní ojú nítorí pé mi ò lówó lọ́wọ́ ìgbà náà ní bísínẹ́sì mi ni wọ́n dá mi dúró níbi iṣẹ́ ìbínú pé mo kúrò ó lọ sọ́dọ̀ dádì ẹ̀ tèmi lọ síbi iṣẹ́ ọmọ yẹn mo lọ nà ọmọ kan mi ìdẹ̀ nọmọ yẹn náà kí n gbégbá sókè báyìí ó gbójú síbẹ̀ ẹgbà yẹn bá lójú mo di wẹrẹ police station mo sọ fúnjọ́ mẹ́rin police station nígbà wo nìyẹn police station tí mo tó yẹ pé wọ́n arrest mi fọ́jọ́ mẹ́rin lẹ́yìn ìgbà yẹn ìgbà wo náà dá ẹ dúró kò sí wàhálà ń bẹ ṣé ìwọ lélẹ̀ o wà láyé àtàlàáfíà èmi ti kẹ́rù mi mo kú òun ilé ẹ̀ o ló bá fẹ́ lọ Káyọ̀dé ní bá ní pé ẹ bá mi pè járe ẹ bá mi bẹ̀ Káyọ̀dé ní bá bẹ̀rẹ̀ sí ń bẹ̀ ó ní Káyọ̀dé kí ni mo ṣe fún ẹ tó fẹ́ máa ní mí lára mo fìfẹ́ hàn sí ẹ mi ò parọ́ fún ẹ kódà tí n bá parọ́ fún ẹ láàárọ̀ kó tó jù ìrọ̀lẹ́ máa sọ fún ẹ pé irọ́ ni mo pa torí pé mo wò pé àfirọ́ bẹ̀rẹ̀ kí ni mo wá ṣe fún ẹ òṣìṣẹ́ bíríkìlà ò jẹ́ kí n mọ̀ ok fine tó pé ṣe bíríkìlà ló wà available tó lè ṣe láti fi tọ́jú wa kò sí big deal wá ní kó lọ náà ni you are a man bó tí ò sọ fún mi ò mọ̀ pé ṣe bíríkìlà ló lọ ń ṣe mo wá dàbí fool nígbà tí fóònù ọkọ hàn tàbí ẹkọ ọkọ pé ẹ̀rù ń bà mí ẹ̀rù tèmi ń bà ẹ ṣé ẹ̀rù mi ló ń bà ẹ bí kí ló ṣẹlẹ̀ ó ní mo fẹ́ kó feel bad mi fẹ́ kó o fẹ́ kí n feel bad báyìí sí mi tí wàá feel bad báyìí ṣé mo ti wá fòrò báyìí ká níbo ti pè kó ti ẹ̀pẹ̀ gbọ́n mi nǹkan báyìí ṣẹlẹ̀ abúlé wa wọ́n ṣe bákàbákọ̀ sí ẹ̀rí ni ó ní rárá ẹ̀mí ìfẹ́ kó jẹ́ pé bí èmi ni màmá ìwọ ni màmá ṣe gbẹ family ni wọ́n máa ṣe gbẹ fún mi gbọ̀rọ̀ tó ń sọ lẹ́nu Káyọ̀dé yóò gbé ẹ lọ ni wọ́n ti ṣẹ̀ṣẹ̀ pé ó kàn yẹ ni ìgbà wo ló máa lọ lé báyìí wọ́n ní owó náà ni ok tí mi bá wá tá ló fẹ́ fún ọ lówó mo rò pé tó bá ti pẹ́ tó bá ti rí pé mi ò anybody wọ́n máa ní kí n máa lọ ni wọ́n á ní kó máa lọ ní private hospital wọ́n á ní kó máa lọ ó bá gbé fóònù ẹ ló dájì ẹ jù ẹ sẹ́ǹdì 120 sí mi mo fẹ́ lò ok adé ẹ̀jẹ̀ sẹ́ǹdì sí ló bá fún wọn hospital ló bá pè mọ́tò wọ́n ṣàgbé lọ bàtọ̀ délé wọ́n tẹ̀kẹ̀ wà ń bẹ̀ ìyàwó ẹ̀ náà ṣe gbọ́ngbọ́n kú sí bò wọ́n tẹ̀kẹ̀ wọ́n ṣe gbọ́ngbọ́n kú sí lóòótọ́ wọ́n á ṣe báyìí sí mi no ok àtìgbà tó tún lọ sájà yẹn owó bíríkìlà tó rí ń bẹ̀ ó tó èlò lásìkò ṣùgbọ́n àti mo wà oyún mi pé bí i 7 months mo bẹ̀rẹ̀ sí lọ sájà mo bímọ ní 9 months 2 months ọmọ mi ò tí ì pé ọmọ oṣù kan 3 months wá ṣíye tí wọ́n fún ẹ tó ń fún ẹ tó ti fún mi ṣíye yẹn àti iye tá a ti ná fún police station ni o fún wàhálà àti ìdààmú ni o àbí ó tí mo náà ná lọ hospital ni o àbí tí mo ti ná lọ́dọ̀ ẹ̀ ṣí káwá tí wàá mú sọ̀rọ̀ wa yẹn ká lọ mú bá àwọn tó lè solve ẹ̀ wípé nǹkan báyìí là ń fèsì o kí wọ́n dẹ̀ support wa èwo ló dájú ní méjèèjì sójú àpá máa jojú ara ẹsẹ̀ tó fi wúndì yẹn nísìnyí ṣé o mọ̀ nǹkan tó wà máa ṣe later but ọkùnrin ẹ̀ man I have leave you to do the man duty no problem I will not hold you for your duty lẹ́sẹ̀ yẹn bá ṣáà ti san ẹjọ́ ṣáàjà lè ti máa lọ sí bíríkìlà padà àbí ibo lẹ máa lọ bá kún wájú ẹ̀ ọgbọ́n jẹ fún ó ṣe gbogbo nǹkan tó ń ṣe fún kò sọ nǹkan kan nígbà tó wá yá ó pẹ́ díẹ̀ o dájú ẹ̀ wá pé hello Bímpé ó gbọ́ ọkọ ẹ l'accident ibo ló ti ń bọ̀ ẹ wá ń bò fún mi ẹ ń bo gbogbo ẹ̀ fún mi tí ìbá sọ pé ìyá yín tó lè sìn tí ìyá rẹ̀ ń sunkún pé ipò tó wà kò tẹ́wọ̀n lọ́rùn ìṣòro kìíní kan nígbà kan kó tó wá sọ fún mi onídàá àwọn ẹgbẹ́ ẹ̀ má sọ fún mi mo ń bọ̀ wá lé yín yẹn lẹ́ni ni mo máa mú ẹ kó lọ́dọ̀ Káyọ̀dé àti bàbá ní ṣé mo pọ́pọ̀ tó fẹ́ mọ́ mi ní problem àti ní problem báyìí òun fèsì problem ò jẹ́ kí n mọ̀ òun fèsì challenges ò jẹ́ kí n mọ̀ òun fọ mi káàkiri òun fi ráyè káàkiri ok kí n tó fọmọ fún ẹ tí mi mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ ni ó mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ náà kí n tó fọmọ fún ẹ
mo mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ ó wá fi kò sí wàhálà ń bẹ kò sí láburú ń bẹ o ò dẹ̀ ní problem àmọ́ lè ní ọmọ mi máa kó òun lé ẹ̀ dájú ẹ stop ẹ jàre mi ì stop ẹ o lè ní ìgangan lọmọ mi máa kó òun lé ẹ̀ èní ìgangan ló máa kó òun lé ẹ̀ wọ́n ṣàbẹ dájú wọ́n bẹ bàbá yẹn jọ kíní kan wọ́n ṣàbẹ wọn ok kí ló tèkẹ́ láti sọ fún mi tára ẹ bá ti yá mo fẹ́ rí ẹ ok sir o ò ríṣẹ́ o ṣé mi mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ kí n tó fọmọ fún ẹ mo mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ náà ẹ jẹ́ live life yín ẹ fi lọ mi fine ọmọ ìkéré ní ìṣiṣẹ́ kẹ live life yín àmọ́ kó wá di wípé o ti wá ń bọ́ sórí ẹ̀yà máa available mú wa láyé náà mi ò tí ì kú ọmọ mi ò délé máa sọ́fà kí n máa wo ọmọ mi nírun ẹ má bínú sà bọ́rọ̀ ṣe lọ nìyẹn Káyọ̀dé wá wò pé wọ́n dáàdì ní kó wọn á rí wọn wọn á lọ rí wọn wà lórí dáàdì nígbà tó débẹ̀ wọ́n bi léèrè pé báwo ló ṣe nífẹ̀ẹ́ ọmọ àwọn sí Káyọ̀dé ní òun nífẹ̀ẹ́ ọmọ wọn gan òun ò sì lè fọmọ wọn ṣeré wọ́n ní kò sí wàhálà òun nífẹ̀ẹ́ ọmọ mi òun ò lè fọmọ mi ṣeré òun ní jẹ́ kó yé mi pé òun ò ní da ọmọ mi mi ò ní da bá a sì tọ́jú ọmọ mi àtọ́jú ọmọ yín òun ní òkè àwọn máa fún ẹ lọ́ṣẹ kan ọṣẹ yẹn tó o bá ti rí ìwẹ̀ lódò ní gbogbo agogo táwọn bá fún ẹ tọ́pọ̀ àgbo kan ló fẹ́ fi wẹ̀ láàárọ̀ àgbo kan náà ni kó jẹ́ tọ́pọ̀ àgbo méjì náà ni wàá wo gbogbo ẹ̀ tán tọ́pọ̀ àgbo mẹ́rin náà ni wàá wo gbogbo ẹ̀ tán tọ́pọ̀ àgbo mẹ́fà ni wàá wo gbogbo ẹ̀ tán píìkì táìmù tó wà convenient fún ẹ ẹsẹ̀ ti wà ókè sẹ́wọ̀n pé wọ́n sọ pé ẹsẹ̀ yìí ẹ̀ ni wọ́n dẹ̀ ti bá a ṣe ó ti wà ókè gbogbo tá à ń sọ yìí oṣù mẹ́ta àgọ́ mẹ́rin sì gùn orí ẹ̀ kó tó di pé bàbá mọ̀ kó tó di pé wọ́n ṣe gbẹ̀ so kì í ṣe pé bí à ń sọ bí àná sórí tá à ń sọ èkó ṣe sórí ọdún kan àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún àbí mẹ́wàá gan àbí yes a long story so wọ́n á ní kò sí wa ẹ wo ká tó lọ jìnnà ó fẹ́ sọ nǹkan kan fún yín nípa iléeṣẹ́ Olúwaṣeun apps ni ẹ wo kí tó wà lọ́wọ́ mi yìí superman ni wọ́n ń pè kó mọ ọdúnyàwó rẹ kó wá máa wò ó èlémí láti máa bẹ̀yàwó ẹ̀ pé baby mom for me na baby mom for me na tó o bá ti lè lé kò ní ìdájọ́ pé mom for me fún ẹ ní ó máa pariwo baby fún ẹ ní ó máa fún ẹ náà sáǹdì tó wà òkè tó make sense ìwọ ló ń bẹ̀bẹ̀ fún mom baby mom for me na baby mom for me na wo fẹ́yìn tẹ ní high blood pressure eléyìí ni máa ń jẹ bíi gàrí dánwò ló bí yọ kẹrẹ tó bá lẹ́ni tó ní high blood pressure jẹ́ kí n mọ̀ jẹ́ kó ń jẹ tó bá ti wá lọ kó lọ ṣe test bá ti ń jẹ kó jókòó ó kàn máa bù báyìí àdàsẹ́nu àmú wọn mu ọ̀tà lé lórí àbí kó fi mu ògì á wà á rí fún alárẹ̀ ní ó padà sọ fún yín pé kí ni òun ṣiṣẹ́ sórí high blood pressure kì í ṣe nǹkan tó bá ti ṣe èèyàn tó máa ń lọ pé mi ò gbúrò ẹ mọ̀ o lè má gbúrò ẹ mọ̀ tó bá ti lo àwọn nǹkan tó ń lò tí o ò dẹ̀ padà ṣe nǹkan tó máa trigger ẹ̀ jáde ẹlòmíín nínú yín wọ́n ní pé ó ní high blood pressure ó ti lo nǹkan sí high blood pressure àrùn ìjẹ́ ti ń wà òkè ó ti wà òkè tí ò ní mọ́ o ètò ẹ̀ kó ra àwọn nǹkan báyìí sílé as in once in a while kó fi kó omi sí kó momi sí kó filẹ̀ tọ́nà ìpò lọ bí iṣẹ́ o ti stress jù stress ó máa ń trigger high blood pressure àkànbọ̀ sínú high blood pressure powder ẹni yes wàá bù sẹ́nu àmú ó dẹ̀ máa ń regulate sugar bọ̀ǹkan iṣẹ́ tó ṣe gangan high blood pressure ni so bó ṣe wà nìyẹn ẹ̀yin tí ẹ ní so bí dáàdì ṣe sọ pé wọ́n á fún lọ́ṣẹ wọ́n ní kó lọ fi wẹ̀